For the party where then they do for Lagos City. Yeah. Now there we go find the mommy Missy. She know they carry last. I know they carry last. Ẹbí kò káàdì la. Jọ o lè má mọ̀ ojú ọkọ. Àní mo kí lọ wá kiri. Àwọn tó ló Mọ́mí lé túnde wọ́n tún lọ yá wọ́n fẹ́ ra gèlè lọ síbi ìyàwó. Dájú ìsúlẹ̀ wọ́n fẹ́ lọ ṣayé. Wọ́n ti dé fìlà pẹ̀lú lọ́jà yìí. Wọ́n jẹ́ wọn láwọn tún lọ ṣayé. Wọ́n kò sàn ní adé wọn kò bá dé. Èyí tún lè tó. Ìjọ tí mo dé lánàá. kò máa tóbi rárá o. Bẹ́ẹ̀ ni òun ètò yín. Mo ní ká yóò ṣe ètò tó máa tó yín tó dẹ̀ tún máa sú yín. A ní kẹ́ tètè pe aráalé ẹ pe ojúlùmọ̀ kí ẹ̀gbọ́n ẹ pàbúrò àbúrò ẹ pe ẹ̀gbọ́n. Mọ́mì dádì sísítà ọ̀npù ó yá o. Àtúntì dé our pretty diva screen diva àtúntì gbéra wa dé bá ṣe máa ń dé. Mistura ẹlẹ́rìí ẹ̀yẹ ló kí yín káàbọ̀ sórí ètò. Mo ní pé ṣé dáadáa ni mo bá yín ṣàlàáfíà tí mo fi yín sí lọ́jọ́ kìíní àná náà mo bá yín bẹ́ẹ̀ ni mo mọ̀ pé àlàáfíà ni máa ń bá gbogbo ilé torí àlàáfíà báyìí lẹ̀ báyìí àwọn kan. I am here with my beautiful co-host ẹ̀yin náà mo bá ṣe máa ń ṣe náà. Bẹ́ẹ̀ni o. Bíọ́lá. Mọ̀ pé ayọ̀ àti àlàáfíà lèmi náà bá yín gẹ́gẹ́ bí mo ṣe wà. Ṣáàrí mo ṣe. Sexy mama. Mo ṣe ro dẹ́dẹ́ tí mo kado kù mama. dẹ́dẹ́. Sexy mama. Kí ló ti máa ń ṣe é gan-an? Ọmọdé ń ṣakọ. Tá ló máa ń tàn ẹ́? Please ẹ̀yin ará lé in the comment section ní any of our social media ẹ bá mi sọ Bíọ́lá is beautiful or not. Oh, I'm beautiful. Me beautiful. Mo beautiful. You are ugly. Àbí kí la máa pè bẹ́ẹ̀? You are ugly. Ẹ̀yin ará lé wọ́n ní ètò tó gbà yìí, ètò tó gbòde, ètò tó dùn tó máa ń mú kẹ́mọ̀ pé tó bá ti rí wa báyìí. Àwọn ò sí bí ìbàjẹ́. Àǹtí ìdìbò kẹ́wọ́ Nàìjíríà ò dáko gbogbo ààrẹ fi ilẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ bílẹ̀ náà á tún máa gbé home sweet home ní èwo la fẹ́ ṣe. Ó bí confused now. Adẹ̀rán ipa sínú ẹ̀. Lágbára lọ àárí ti wá ṣe. Màá rí tèmi ṣe o, ìwọ ń kọ́. O ní tètè sọ tiẹ̀. Ó yá àbọ̀ àti ìdì. Kárí ilé. Yes, ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ padà. Mo ti máa ń sọ pé o tí mi sí wọ́n tó bá tètè dé ni. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Mo tẹ̀sán pé o fẹ́ wọ studio máa kàn fẹ́ máa kọrin. Ìwọ ni wàá kọ́kọ́ bá mi rà. Ó fẹ́ di oyè àjíṣọ pé irọ́ ńlá. Ìwọ ni wàá kọ́ bá mi rà bọ̀ mi yẹn má wọrí. Ó wà lára ẹ̀ jẹ́ ìtẹ̀sọ̀ fẹ́ mo máa ń like threat ẹ̀ máa ń ta mi lọ́rùn. Ọkọ mi jẹ́. Mo ní ó fine ní mi ní ó fit ẹ̀. Àkútẹ̀ ti fine bó ti fit. Mo ní ó fine ní mi ní ó fit Ọkọ mi jẹ́ bí ẹ̀. Ẹjọ́ yẹn ara lè jẹ́ go wọ́n. into the comments lórí àwọn social handles wa tó ń pop up síta yìí. Kẹ́ jẹ́ ká mọ̀ ẹ kọ sọ fún mi is Bíọ́lá beautiful yes or no. Àwọn tó táwọn tèmi. Ó wà lára yìí. Ọmọ pé mo fine mo dùn. Wo jọ torí Ọlọ́run. Ẹ̀yin ara lè bí mo ṣe máa ń sọ èmi Mistura lẹ́rìn ẹ̀yẹ. Ọmọ wọn ní ìlú Ìpàrà. Aya wọn ní Sokoto ni. Bẹ́ẹ̀ ni I am proud to be a Yorùbá. Ọmọ sọ àwọn Yorùbá dìmọ̀ àwọn ọkùnrin náà pé bẹ́ẹ̀ kí làá Yorùbá obìnrin Yorùbá goddess yes àwa ni but nǹkan kan máa ń bí mi nínú àṣà wa ó pọ̀ rẹpẹtẹ. Ayẹ́rálé mo fẹ́ sọ tèmi mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ́ gbọ́ nǹkan táwọn àyàn ń sọ kẹ́yìn náà dẹ̀ máa sọ bẹ́ẹ̀ ṣe ń wò wáyé kẹ́ máa sọ tiyín náà kékeré àti tí a mọ̀ káwọn àǹtí náà pé kèyí dẹ̀ wọ́n máa ń tó pọ̀ rẹpẹtẹ lẹ́nu tí mo fẹ́ sọ. mo ní pé nínú àṣà wa èwo ló yẹ ká yọ kúrò tẹ́ mọ̀ pé àṣà wa ni o which one make we comot ká ti eradicate ká ní kí ló dé ó pọ̀ ò jantirẹrẹ ní Bíọ́lá bí a má parọ́. o tí mò ń pe àtẹ ọkọ tí mo ṣe pọ̀. ṣé rí number one ní tèmi ẹlẹ́rìn ẹ̀yẹ ní tèmi o number one is àṣà kí ìyàwó ọmọ ní ìyàwó ó ń lọ lé àwọn àna ó lọ pé wọ́n fẹ́ ṣe patí wọ́n láwọn ìyàwó ilé ló máa dáná àṣà yẹn láti pé kò sí olópò ńlẹ̀ tó lópò bá wà gan ẹlòmíì àwọn míì bu irú àwọn míì wọ́n wà sómi ìdá kán rí olópò wọn ní ìyàwó Michael yìí ó tẹ̀ wá bàjẹ́ ẹni tó máa ń forí fáyà báwa gbá báwa ọmọ tó máa ń forí fáyà àwọn new ìyàwó tó bá ṣe fẹ́ why wọ́n máa forí fá gbogbo ìyá yẹn jù. Why is this happening to us? Ṣe àwọn ọ̀tún tẹ̀ máa ń bè mí nínú jù. Òun ni pé kéèyàn kú kẹ bá ní ẹ fẹ́ ṣúpó. Yorùbá God. Òpó ṣíṣú yẹn. Bàbá God o. Can you please? See wọ́n máa ń sọ nǹkan kan. Ọ̀tọ̀ ní ìwà.
ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà ṣé wọ́n rí àṣà wa so many of our tradition so many of our whatever tó ń sọ yìí nígbà yẹn wọ́n fi máa ń fọgbọ́n pa òwe àbí wọ́n máa fi fọgbọ́n sọ fún àwọn èèyàn pé kọ́ máa ṣe nǹkan báyìí kọ́ máa bí yìí jì kọ́ máa ní wọn ń wo kànga lálẹ́ inú ọkọ̀ fi máa ń scare àwa ọmọ kékeré gbà yẹn àwọn yẹn wà so nísìnyí wọ́n ti wọ́n pàṣẹ sí generation to generation wọ́n máa ní olóyún kì í jókòó sẹ́nu ọ̀nà kó jẹun. wọ́n ní olóyún ò jókòó sẹ́nu ọ̀nà tó bá jókòó sẹ́nu ọ̀nà pé ó máa pẹ́ kó tó rọbí. kò dá kí ẹ máa fi bébì kí ẹ máa gbé wo mirror á ní kò ní kó tètè wo eyín something like that. it's because tó bá gbọ́mọ ẹ wo mirror ọmọ tó bá wo mirror tó bá mọ̀ pé wọ́n máa wora wọn pé ọmọ ọ̀ lè lọ larí mọ́ mirror it's just a caution not that pé bóyá ẹ wá ti gbé kinní kan ìmí náà wà tó máa sọ fún ẹ pé ìyàwó tí ọkọ ẹ there's one of the right àbí nǹkan tí mo gbọ́ tó ní ọkọ ẹ kú do you understand ìyá ọkọ ẹ ló máa wá sí ọ̀dọ̀ ẹ̀ àwọn ọ̀rẹ́ tó fẹ́ wá console ẹ̀ gbé kìíní kan ọ̀sán lásán ìyá ọkọ ẹ̀ lọ́jọ́ máa wà nílé yẹn kò dẹ̀ ní sùn wọ́n ní kò ní sùn fún 2 days olóko ọkọ ẹ̀ àwọn ìyá ọkọ àti ọ̀rẹ́ ìyá ọkọ ló máa wà bẹ́ẹ̀ máa wá dúró ẹ̀ máa wá máa wò ó nínú ọmọ máa tàpẹ́ pé wọ́n ní ẹni ìṣòdà kò ní máa rí ọ̀rọ̀ kò ní máa rí ọkọ ẹ̀ ní inú àlá or something I don't get it. ó ní àwọn yíbo kan tó ń gbélé wa tẹ́tẹ́lẹ̀ ó ṣètò àwọn yẹn báyìí jọ́sí kìíní yẹn ṣẹlẹ̀ ń fẹ́ lè máa sunkún. àwọn woman yẹn lóyún ó wá bímọ kò pẹ́ tó bímọ woman yẹn wá kú ó dẹ̀ sọ pé ọmọ yẹn ló bring bad luck of family àwọn bó ṣe ń sin ìyá ọmọ yẹn báyìí wọ́n dẹ̀ ń sin bébí yẹn náà tẹ́lẹ̀ kí ló dé wọ́n gbé pé ó bring bad luck wá fáwọn. ṣé ọmọ tó yẹ pé ilé ọmọ yẹn ní ṣe. ọmọ tí ò mọ kankan so torí ìyá kún sí òun ló gbé bad luck wá. àwọn kọ́ṣọ́ wa kan wà tó yẹ pé ó lè kó ti fagilé. àwọn kọ́ṣọ́ wa mi wà tó yẹ pé tí bá rò I'll just be like what the kí ló dé ṣé inú èmi náà ni inú bíbá ẹ̀ náà ló bí wá sí. máa wò ní káyé lajúdé yìí o wọ́n sì máa ṣòro ọmọ tí wọ́n máa fi èèyàn máa rúbọ ibi táyé lajúdé yìí ibi táyé lajúdé wà máa gbọ́ pé tó bá ti lọ bọ kankan ayé ò ní nítumọ̀ àbí nǹkan kí la wá gbà ẹ̀sìn Christianity àti Islam so many of our culture so many things tó máa tún sọ pé tóbìnrin bá bímọ tán wà fẹ́ bèèrè lọ́wọ́ àwọn ẹbí ọkọ pé ṣé omi tútù lẹ́nu làbò mi gbóná fọkàn àìlà kó tó bá wù mí ni máa lò tó bá bímọ sí abroad omi tútù ice block lọ́ máa gbé fún ẹ tó bá wá bẹ́ẹ̀ lára mọ́ báyìí tó bá lọ́wọ́ lè máa fún ẹ ní warm water it's not compulsory that to be kini oríṣiríṣi out of 100% of our culture ìyí tí mo fi pé ó ti ẹ̀ka fílẹ̀ or something mo ní pé bóyá akọ̀ fúnra wọn respect that's just èwo ni bọ̀dá mi ẹ káàsán bọ̀ ẹ mọ̀ kórìí yín what does that mean. ẹjọ́ tó rọ lẹ́yìn ara lé àwọn èèyàn pọ̀ níta tó sọ nípa ọ̀rọ̀ yìí náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn outsider náà ní láti sọ. ọ̀dọ́ mi ń ṣọmọ Yorùbá bọ̀ wọ́n bí mi sílẹ̀ Yorùbá àṣà tí wọ́n lè yọ kó nílẹ̀ Yorùbá fún èmi o torí mo rí pé Yorùbá ìlú gidi ni nǹkan gidi dẹ̀ wà nílẹ̀ Yorùbá so fún èmi o mi lè sọ pé kí wọ́n yàn kọ́ báyìí nílẹ̀ Yorùbá fún àṣà Yorùbá gbogbo ẹ̀ ló dáa. ó ro ní ó yẹ ká máa ṣe mọ́nú àṣà Yorùbá. tó bá ní wọ́n ń la abẹ́ fún ọmọ obìnrin àṣà yìí kò dáa rárá ó yẹ ká yọ kúrò nínú àṣà ilẹ̀ Yorùbá. mo sọ pé mi nìkan kọ́ ni màá bí àwa nìkan kọ́ la máa ní pé eradicate ilé ọmọ eradicate a lot of people ní eradicate ẹlòmíì máa ní there is none irọ́ ni kò tí ì bá ẹni kò sí tó bá mi náà but me I just feel that peter bá wò critically àwọn àṣà yẹn àti ń fi láwọn ọmọ lọ́wọ́ tó wá jẹ́ pé ó ń gbin àṣà wa míì ó ń gbin ìkà sí wa nínú it's true náà wá gbọ́ ìtorí o ṣe kínní má ṣe lè before you know it ó di ti pé wọ́n ń jẹ́ ìlú wa irọ́ ni kò sí ìkọ́tọ̀ kì í jẹ Ọlọ́run ló dá náà adẹ ní nínú Bible àti kurama ní gbogbo nǹkan tó lọ dáadáa níbo la tútù wá rí kíní some of our culture should be eradicated tabanika sọ dáadáa àkókò ògbà wa ni àjẹbẹ a máa sọ lọ ẹ mọ bá ṣe máa ń ṣe àṣìṣọpẹ́ olóhùn iyọ̀ jọ torí Ọlọ́run báwa gbé sókè tip of the day. ìbà ló ní ọlọ́wọ́ Olódùmarè ọba ta ẹ̀rọ bí agogo ó yá ẹ bá ń wọ́ mẹ́lẹ̀ ẹ bá ń gbàyà lù ẹ bá ń gbé bàtà béèrè báyà ṣùgbọ́n ní báyìí o iṣẹ́ làwọn ẹ̀ ṣe bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ó dá mi lójú gbangba àti sọ pé mo tún ti dé lónìí o
àṣọ́rí o igi oko o ìgbà èwe mo pé kómi àjẹ mi ní kíá 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 etí ẹ̀rín lodù tí mo mú wá lò ní o etí ẹ̀rín lodù tí mo mú wá lò ní òun làwọn olóyìnbó ń pè ní aloe vera ẹ̀yin ẹ máa bá mi ká lọ ẹ máa bá mi ká lọ ẹ máa fọkàn bá mi lọ kẹ́ ẹ mọṣẹ́ tẹ́tí ẹ̀rín ṣe ẹ kúlé o ẹ̀yin ará ilé ẹ kú àbọ̀ ẹ̀yin èrò ọ̀nà ǹjẹ́ ẹ máa wò mí pé kí Lájí Ṣọpẹ́ tún gbé dé báyìí wo tún lè ti erin báyìí ẹ̀yin ẹ farabalẹ̀ ẹ má panic rárá aloe vera ló ń jẹ́ etí erin gbogbo alákùkù mọ aloe vera tó máa ń gún tó máa ń lẹ́gùn lára báyìí tá bá fi sẹ́nu báyìí ó máa ń korò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ibi nǹkan tó bá korò báyìí mi ò mọ̀ bóyá èmi nìkan mò ń wò bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi nǹkan tó bá ti korò báyìí àwọn adùn tó máa ń padà gbẹ̀yìn ẹ̀ adùn everlasting ṣe understand ok báyìí aloe vera ó ní oríṣiríṣi iṣẹ́ tí aloe vera ń ṣe tí a ò mọ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo àìsàn tí ó bá jẹ́ viral infection tó bá sú síyàn lára gbogbo ẹ̀ pátá ni aloe vera ní ìkápá láti gbọ́ ẹ̀yin ẹbí mi tíyàn bá wà tó bá ní ifo lára ni o tó bá ní kúrúkùsà lára ni o tó bá ní rashes lára ni o tó lóoru lára ni o ẹ̀yin ẹja aloe vera kẹ́ bá mi là á sí méjì kẹ́ la inú ẹ̀ kẹ́ rọra fi pa ọmọ náà lára láàárọ̀ tó bá ti wẹ̀ tán àti lálẹ́ tó bá ti ṣanra tán kó tó sùn bó ṣe ọmọ kékeré ni o bó ṣe àgbàlagbà ni o bó ṣe omidan ni ẹ̀yẹn ṣáà mú aloe vera yẹn kẹ́ rọra fi pa lára kẹ́ fi pa lára dáadáa kó tó sùn ó yẹ kí tún fún yín ní ìmí iṣẹ́ tí aloe vera ń ṣe náà ni o mo mọ̀ pé ọ̀pọ̀ nínú wa àmọ́ òun ló jẹ́ ká Ṣọpẹ́ ṣe kí ni ló jẹ́ ká Ṣọpẹ́ wá já yín tán lénìí tí ẹ bá ní irun kan bóyá irun yín já ni o àbí irun wájú yẹn ń gbá sẹ́yìn ni o ẹ̀yin wá aloe vera kẹ́ wá àdí àgbọn kẹ́ mú àdí àgbọn yẹn kẹ́ kọ́kọ́ fi pa kẹ́ wá mú aloe vera yẹn kẹ́ fi pa kẹ́ ṣe bẹ́ẹ̀ léra ó dá mi lójú wípé àwọn múrùngun kíní kan fúlàní o kíní kan fúlàní tẹ máa ra ẹ ní náwó sí mọ́ nítorí wípé kíni tẹ bá ti rí aloe vera báyìí tẹ ti rádìí àgbọn tẹ ti fi sínú yín tẹ ti fi gbá lẹ́gbẹ̀gbẹ̀ ó dá mi lójú wípé gbogbo ẹ̀ báyìí ló máa jáde tó máa sọ kùtù inú tẹ̀yìn kan máa dùn pé àṣé òótọ́ Lájí Ṣọpẹ́ ń sọ àṣé kò sí rọ́ńbẹ̀ rárá tẹ bá dẹ̀ fẹ́ smooth skin náà ni tẹ fẹ́ kí skin gbogbo nǹkan tó bá sí sílá bí mo ṣe wà yí aloe vera ni mo fi para o mo fi máa ń para ẹ̀yin wò pé èmi ti já yín tán báyẹn ó ti yé yín báyẹn iṣẹ́ tí aloe vera ń ṣe òun ni mo mú wá fún yín yẹn ẹ ṣé o níbí ni a máa fi títí odù tòní rọ̀ sí mo ti fẹ́ máa fi èyí ṣe ìlọ Lájí Ṣọpẹ́ mo relé bàbá mi Lájí Ṣọpẹ́ mo fẹ́ máa relé bàbá mi lẹ́sà ọ̀gbìn ara ògbójó ẹlẹ́rìn ẹyẹ o Mistura ẹlẹ́rìn ẹyẹ Mistura ẹlẹ́rìn ẹyẹ wọ́n bá mi wakọ̀ náà ní ṣókó bá mi wà wọ́n ní ṣókó wà wọ́n síwájú o. Lájí Ṣọpẹ́ wà á ṣeré o láìpẹ́ ọ̀rọ̀ tó mọ̀ yìí sọ. ojoojúmọ́ ni wọ́n máa ń láìkí ẹ̀ èmi tẹ̀ máa ń láìkí mo sọ pé kó máa kọ́ mi training ni mo láìpẹ́ ọ̀rọ̀ wá kọ́ ohun yẹn mo kó jẹ ohun ayọ̀ Ọlọ́run dẹ̀ ní kó ohun ẹ lẹ́nu kò ní pa tiwa náà ń bíbá ẹ láṣẹ ìtumọ̀ rẹ̀ ẹ̀yin ará ilé mo lérò pé enjoy talking tá a mú wá fún yín lénìí you know it's been awesome tẹ bá ti ń mọ program yìí kárí ilé. òun lè tó. bẹ́ẹ̀ ni o ètò tó ń ṣe kí ni. tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye. ètò tó ní jẹ́ kẹ́ ẹ ronú ètò tó máa ń yẹ kó máa wò báyìí wọn pé tó làwọn ọmọ yẹn sọ àní kò yín ronú mọ́. Put a smile on your face, no matter condition. Yes, so wọ́n ní kò smile out ni. níbi ìlànà máa fi àdàgbà ètò sí lẹ́nìí. Ó dẹ̀ mí kí n máa lọ ṣá. Ó lè dúró wá bí wọ́n ti sọ fún wọn báyìí lẹ́yìn kámẹ́rà pé time up. Àwọn èèyàn dẹ̀ ni wọ́n náà ni wọ́n máa kọ́ tiẹ̀ wọ́n lójú báyìí. All right, so ẹ̀yà ara lé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ míì ọjọ́ rẹ̀.